èjìrẹ́ ọ̀yẹ́là ẹ̀dújọ́ bí agbórígi rétérété èjìrẹ́ ń bá bímọ jójójó èjìrẹ́ ń bá bímọ yọ̀yọ̀yọ̀ èjìrẹ́ ọ̀kín ara ìsòkùn ọmọ ẹbí tí ń ṣeré orí igi ọmọ ọ̀tọ̀ tí ń ṣeré nílẹ̀ ẹ̀lẹ̀ ni wọ́n kí ọ èjìrẹ́ o èjìrẹ́ tó wọlé olówó tí ò lọ tó wọlé ọlọ́lá tí ò lọ ilé alákìsà ló ti ń kí wọn ó wá wọlé alákìsà ń tán ó sọ alákìsà donígbà aṣọ èjìrẹ́ ara àsokùn ẹ̀dújọ́ bí agbórígi rétérété ọ̀dọ́dẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù èjìrẹ́ orí mi rèé o àṣeyí ṣàmọ́dún ọdún ire olúwa dá mi lọ́lá tèmi tọ́pẹ́ táyé lolú tí ṣọjọ́ bí lónìí Deborah Nafet gbéra nílẹ̀ òdìdé onímọ̀mọ́ ní ṣọjọ́ bí rẹ̀ gbọ̀ngàn lábí amọ́ṣe rán wá bí àìná òrosùn ló ní wá mọ́ kí ọ ọmọ níyìn olúwa fẹ́mi ní mọ́ kí ọ ní gbèjègbèje ó ní mọ́ kí ọ ní mẹ́jọ mẹ́jọ ó pé àṣeyí ṣàmọ́dún ọmọ mi tí ṣọjọ́ bí lónìí táyé lolú ẹ má ná o ẹ má ná o ọmọ màmá ẹni ẹ má ná o a kì í bá nínú ọmọ kó dénú ọlọ́mọ ẹ má ná o ọmọ ẹni yóò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o ẹ má ná o ẹ má ná táyé lolú tèmi tọ́pẹ́ Deborah ọmọ ìyá ẹni táyé lolú ọmọ àìná òsùn àìná òsùn iná ò lọ oníkùtà ìbí àjínáwó àrà àìná kékeré kù ẹni abẹ̀bẹ̀bẹ̀ kó tó ṣẹ̀ṣọ́ tí ìbí yóò dẹ̀dẹ̀ kọ́kọ́ lọ́hùn ó kówó lérí wọn kọ kiri kò lépo níkọ́ná kò lábàgbà nígbàwọ̀ kò ládìyẹ lábà àjíbọ́bà rẹ̀ ọba ọmọ kò légungun gbàgbà níṣàsùn àjíjẹ ẹran tó yí àjíjẹ ẹran tó láwọ̀ ọmọ àyìná òrosùn ọmọ níyìn ní o ọmọ olúfẹ́mi àwọn àyìná òrosùn táyé lolú olúwa dá mi lọ́lá tí ṣọjọ́ bí lónìí tèmi tọ́pẹ́ Deborah Nafet mọ́ gbóhùn ẹnu mi àṣeyí ṣàmọ́dún ọdún owó àṣeyí ṣàmọ́dún ọdún ọlá ló mọ̀ bá wọn ṣe lọ́lẹ̀ Elédùmarè oníkúkú ní ṣọjọ́ bí rẹ̀ làbíàmọ́ ṣe gbé ń wá bí níyà tó bí ọlọ́mọ ṣe ní kí n mọ̀ kí ọ lógúnlógún wọ́n ní mọ̀ kí ọ lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n lò ní ṣọjọ́ bí rẹ̀ kó gbéra nílẹ̀ kó gbéra sọ àṣeyí ṣàmọ́dún o táyé lolú ọmọ Àwórì tí ṣọjọ́ bí lónìí olúwa dá mi lọ́lá o tèmi tọ́pẹ́ Nafet ó ti ṣọdún èyí tán ohun gbogbo wa a ó jọ ṣe tẹ̀mí ìtòwó tọmọ àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ lọ́lẹ̀ Elédùmarè happy birthday to you o táyé lolú tí ṣọjọ́ bí lónìí dá mi lọ́lá mo pé kó gbó bí olúgbógbó ti ń gbó kó o wá gbó bí olúgbógbó tí ì gbó kó o gbó bí àwọn àgbà kan àgbà pé èyí tó fọmọ ń ṣọ lọ́jọ́ sí tó wá yọyọ tó yọ tó padà wá dókínì nílẹ̀ ayé wàá ṣọdún owó wàá ṣọdún ọmọ ọdún àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ló mọ̀ bá wọn ṣe ìyá rẹ̀ ló ní mọ̀ kí ọ lógúnlógún òbí rẹ̀ ló ní mọ̀ kí ọ lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n wá pé kí n gbéra kí n mọ̀ bá òrèlé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ṣé ẹ mọ̀ ọlọ́ṣọ̀ọ́sì kọ̀kọ̀ ṣe mọ̀ bá òrèlé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ Ìlàdó tí ṣọjọ́ bí lónìí o ọmọ àgbàrá òjò tí bá ní ìjà tí ń gbójúlé bàbá ọmọ lọ́wọ́ ọmọ ni ọmọ wálẹ̀ wáwọ́ òwálẹ̀ kóró mọ́kẹ́ òrò fẹ́kẹ́ nínú àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ òun jẹ́ ọmọ òun sọ ọmọ àsọ̀fọ́wùlà ni wọ́n kí yín nínú àwọn bàbá tó bí ọlọ́run mọ́ gbọ́wọ́ kàtàrí àwọn bàbá alákù bàbá tó bí ọlọ́mọ onídìíde ọmọ akẹ́ nínú igbó kẹrù ó sì máa bára ọ̀nà àṣeyí ṣàmọ́dún táyé lolú olúwa dá mi lọ́lá tí ṣọjọ́ bí lónìí tèmi tọ́pẹ́ Deborah ọmọ Àwórì ní ọmọ kẹsàn-án ọmọ ọlọ́kọ̀ níṣẹ̀rí
ọmọ bá tẹ̀sán ga jù gò bí ó ga jù kùkùté bámu bàbá alákù bàbá ẹni bá ti ní bàmú lọ́wọ́ ṣebí ṣọ́gun ni wọ́n fi ń ṣe ọmọ káfọ̀ pa wa káfà jẹ́ wa káwá sọ̀pánù káta jẹ́nu kámọ́ gèdègèdè ọba fi wa pọ̀ délé sẹ́rí ọmọ onígbò mẹ́kùn ọmọ ìgbà ọmọ olúgbòkù ìbọn ni wọ́n kílé bàbá tó bí ọlọ́mọ gangan àṣẹ iṣẹ́ mọ́ọ́dún ọmọ ọlọ́pọ̀ nílùú sẹ́rí ọmọ ìgbà buwó ọmọ àwọ̀ tí sọjọ́ bí lóní ọmọ ogun òbí ọmọ gúgó bí mọ́ fìtì bọ́n ṣe ni wọ́n kílé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ ẹni ọkọ̀ dànù lóṣùn ọkọ̀ dànù lówó délé a ní kí ló ń dọkọ̀ lóṣùn kí ló ń dọkọ̀ lówó délé èmi ò kúkú tètè mọ̀ pé orí akẹ́sọ́ ní dọkọ̀ káàkiri ọmọ àgbàbo ni wọ́n kì í ọmọ àgbò ọ̀jẹ̀ tí ń fàyàfà ọmọ oṣù lẹ́la kẹsàn ọmọ àgbẹ̀ bí ayé ọmọ àgbẹ̀ bí ọ̀hún ọmọ akẹ́sàn ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀ àṣẹ iṣẹ́ mọ́dúnrún lẹ́lẹ́dùnmáre ọdún owó ọdún ọmọ ọdún ire ló sì mọ̀ ṣe ìyá rẹ̀ iná ní kí ọ dáadáa ó ní kí ọ lógúnlógún kí kí ọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ó pàṣẹ iṣẹ́ mọ́dún ọdún ire ló mọ̀ bá wọn ṣe lọ́lọ́run bá ní àti wá ṣe tọdún ọdún èyí tán ohun gbogbo wa a ó jọ ṣe tẹ̀mí ìtòwó tó ọmọ àìkú tí ṣe bá lẹ̀ ọ̀rọ̀ lọ́lẹ̀ lẹ́dùnmáre.